but seriously láàrin èmi àti yín tá a bá ní purọ́ tá a ní jalè pátá tó ti wọ̀ láti ìdájí yányán ni o tó lọ tó dé ní ìrọ̀lẹ́ málẹ́ ṣé wọ́n gan wà comfortable pẹ̀lú pátá wọn mọ́ tí ò ní bọ́ kọ́ fọ́ kọ́ wẹ̀ kátẹ́gùn ò fẹ́ sí ọ ẹlòmíà kan pátá mọ́dì á tún kórun sí ìdí yẹn ń bò bọ́ wá kórun sí tí gbogbo àwọn ooru join together pẹ̀lú the tightness of the pátá everything òórùn yẹn ó máa padà pa okó gbẹ̀yìn ni because gbogbo orú àwọn nǹkan yẹn òórùn ni mọ́ fà gbogbo èékánná ṣọ̀rọ̀ṣọ̀rọ̀ tó kó sọ́wọ́ báwo ló ṣe ń ráyè ń tábà yàtọ̀ fún the other person gan pé òórùn pa okó gan ìyẹn gan ti ẹ̀kọ́ ní important ni pé ìwọ gan personally fúnra ẹ bí èèyàn sọ wà òkè gan because kó tó di wípé bóyá nǹkan téèyàn ó ṣe ọmọ àfẹ́ ti ẹnìkan yóò kọ́ àfẹ́ ti wọ náà ṣé ìwọ gan wà òkè pẹ̀lú pátákó wọ̀ sálà mi yé yín mi yá báyìí pátákó wọ̀ tó kàn mọ́dí láti tipẹ́tipẹ́ láti àárọ̀ tó ti lọ bíṣẹ́ tó wá dé ọ̀bọ̀ ọ̀fọ́ ọ̀jẹ́ kátẹ́gùn fẹ́ so gbogbo orú àwọn nǹkan yẹn gan i máa fa uncomfortability gan fún yàn ìwọ náà tó jáde ńlé kìí ṣe bóyá oníbì kankan tó ń lọ ṣé dandan ni kó wọ pátá nínú ilé kátẹ́gùn ọ̀bà máa fẹ́ gbogbo àwọn òórùn gbogbo wọn máa combine together ni àwọn bacteria oríṣiríṣi òun ló máa kó pamọ́ so unfortunately irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn obìnrin míì máa ń feel pé táwọn bá ti wọ pátá bíi 30 táwọn wọ boxer bíi 20 táwọn wọ ṣòkòtò bíi 10 papọ̀ àwọn ń ṣe ẹnìkan unfortunately ara rẹ̀ ló ń ṣe because òórùn gan tí ayé atẹ́gùn ní fẹ́ sí abẹ́ ẹ̀ ò lè wà okay eventually ẹni tó feel pé kó má bàa dó ẹ yẹn tó ń torí ẹ̀ wọ boxer kiri gan kò rí tiẹ̀ rò mọ́ why because gbogbo àwọn tí wọ́n ń help ministry rẹ̀ tí raw materials tó ní àwọn yẹn wọ́n ń kórun sóbò wọ́n ń wọ pátá ìdájí tí ilẹ̀ á fi ṣú so who is fooling who is losing so yàtọ̀ fún pé bóyá individual pé the other person gan ìwọ gan ni ó rò kàn gẹ́gẹ́ bí èèyàn because èmi believe pé anything téèyàn bá ṣe ìwọ lọ́ọ̀kọ́ jẹ́ first benefactor of that thing pátá tó ti wá kàn mọ́dì láti bí wákàtí 5-6 tó fi dé nígbà tílẹ̀ ti sú yányán ọ̀bọ pátá àwọn ẹlòmíì ó tún gbé pátá ń sùn bó lẹ ṣe máa ń rọrùn sùn ṣé àwọn pé tí ọba yé èèyàn yẹ kéèyàn ò béèrè tí wọ́n wọ pátá hùn wọn kò tá a sùn bó náà ṣe ń rọrùn sùn báwo náà ṣe ní máa jára jẹ ẹlòmíì ó dé yóò ti làágùn yóò ti gba ibiṣẹ́ lọ ọjà yóò gba ọjà padà sí evening program ní ṣọ́ọ̀ṣì yóò gba abẹ̀ wálé gbogbo oògùn yẹn kò ní wẹ̀dànù gbogbo àwa máa rùn àwa pa ṣìọ̀ṣìọ̀ àwọn máa sọ pé wọn dó àwọn wọn lè dó yín because àwọn raw materials tó ń dó yẹn àwọn yẹn clean wọn ń kórun sóbò wọn ń wọ pátá unnecessarily bá máa wọ pátá gan edible pátá náà máa wọ àwọn pátá tó máa ń open nísàlẹ̀ ó dẹ̀ tún máa ń help àwọn tó ti bímọ tó jẹ́ pé age náà level collagen wọn ti reduce tara wọn ti stretch out tó ti fẹ̀ àwọn edible pátá yẹn ó máa ń grip ara dáadáa àwọn yẹn if at all they want to wọ pátá àwọn edible pátá náà máa ń wọ̀ bẹ̀ wá wọ àwọn pátá tó máa dí gbogbo ara láti ìdájí yányán títí tí ilẹ̀ fi ṣú báwo ni ẹ̀yin gan ṣe ń wà comfortable ṣé mọ̀ pé tí ọ̀bà yé èèyàn yẹ kéèyàn ò béèrè bóyá lọ́nà kan tí irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn fi máa ń fa comfortability for your own personal self gan kó tó di pé yóò wá affect the other person ọkùnrin mi sì rè wọn ráyè ẹjọ́ pé bóyá kan mọ̀ rojọ́ bá ti róbò alternative wọn wulẹ̀ ní ìwọlá wọn ní dọ̀làmù fẹ̀kàn tẹ́lẹ̀ náà àwọn òbò tó bá ti pẹ́ náà tó ṣe pé kíní yìí fi bẹ́ẹ̀ lè kó náà tààrà bí wọ́n ṣe kúkú yọ ọ̀sìn mímọ́ síbi tó wà náà ẹlòmíà kó pátá jọ pátá yẹn á ti for years lẹ́lòmíà fi wọ pátá kò ní ìdáná kó lọ ra new set of pátá ẹlòmíà kó ìkànnà sọ́wọ́ ìkànnà yẹn ò ní jẹ́ kó ráyè tàǹbà tí wọ́n kílíìnì tí wọ́n tàǹbà tí wọ́n mọ́ tí wọ́n wà òkè gan oore ọ̀fẹ́ ni wọ́n tún ń rí ábọ̀sí nítorí ìwọ tó ọ̀dọ̀ tí yányán gbogbo àwọn nǹkan tí sì máa pa okó nu ìwọ tó jẹ́ pé òórùn gan ò jẹ́ kókó wà òkè kò jẹ́ kókó le okó tó le kán tó gbé dọ́dọ̀ ẹ̀ gan okó yẹn tún ti wálẹ̀ already at the end of the day náà gbogbo ẹ̀ náà join together kò ní ìtumọ̀ kan kò ní kókó ń gbò bá yá ẹni afẹ́sùnjẹ tẹ́lẹ̀ tí tún fi pó rárá ráalé ẹ̀rọ rárá wá bí lọ rèé jókòó sí ẹlòmíì àtọ̀ kò ní tàǹbà ẹlòmíì infection tó ní kò ní treat rẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ní mọ́ fa òórùn tí mọ́ ṣe kíni tí mọ́ pa okó gbogbo irú àwọn nǹkan yẹn ó ṣe pàtàkì téèyàn bá sínú ilé kò ní ìdí kéèyàn ò kan pátá mọ́ra
tó yá báyìí nísìn àwọn míì tí tó máa fa infection àwọn tí wọ́n máa ń ṣe zina gbogbo àwọn àtọ̀ lóríṣiríṣi àwọn component àtọ̀ àwọn creatinine àwọn fructose àwọn magnesium potassium gbogbo àwọn nǹkan tó wà tó jẹ́ component àtọ̀ yẹn tó bá combine together from various people yìí máa fa òórùn ni gbogbo irú àwọn nǹkan báwọn. Àwọn tọ́pìkì tá a ti ṣe tipẹ́tipẹ́ kò ní ìdíkà ẹ̀sẹ̀ tó máa dára wa láàmú mọ́ ṣe repetition gbogbo èyí kan náà sọ̀rọ̀sọ̀rọ̀ wọn ó gé gbogbo ẹ̀ dànù torí ńgbà tí a bá tún wá ń gẹ̀ẹ́tì kọ̀ǹpléǹtì odò ní ẹ́rà tá a wà yìí bígbà téèyàn bá kàn ń waste data ni torí kí láǹfààní àwọn ṣóò tá a ti wá ṣe sẹ́yìn lóríṣiríṣi àwọn nǹkan tí mo fa smell ara bíbó náà ń fòórùn gbogbo àwọn outer layer tó ti bó yẹn o ti alter hormone àwọn melanin àwọn outer layer of the skin yẹn tó ń bleach off yẹn gbogbo wọn bá combine together o máa sweat severely ni eventually o ti alter hormone yẹn o máa rùn ni gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn òórùn ni wọ́n result sí kò dìgbà téèyàn bá kan pátá mọ́dì ẹlòmíà wọ pátá látàárọ̀ tílé àfisú báwo lẹ ṣe ń sùn báwo lẹ ṣe ń wà comfortable alátẹ́gùn ṣe ń fẹ́ sí yín téèyàn ò bá jáde kò ní ìdí kéèyàn kan pátá apart from the fact wípé even kò tiẹ̀ jẹ́ single gan your own life first báwo lẹ ṣe ń wà comfortable pẹ̀lú pátá tẹ̀ kàn mọ́dì látàárọ̀ súlẹ̀ gbogbo irú àwọn nǹkan bá ní kálukọ́ wá wọ́rọ̀ kọ sàdá gbogbo infection tó bá treat tí ọ lọ rèé bá specialist yan nurse yan doctor tó mọ̀ nípa infection they will treat your infection you will be fine torí nísìn ẹni tí ara ẹ̀ bá ti ń rún nísìn àwọn ọkùnrin míì wà he will not complain yóò kàn ra ìyà ọsìn mímọ́ ni ọdún kìíní ọdún kejì èyí ní dọ́dọ̀ rẹ̀ mọ́ ìwọ náà bá ròyìn pé bóyá ṣe raw materials ẹ̀ o sì ní mọ̀ pé kì í ṣe raw materials lọ́fà ìwọ fúnra ẹ̀ ni lọ́rùn ti sí wẹ́ẹ̀lì o kálukú ṣe normal o mo sì ti sọ ọ̀tọ̀ bá mọ̀ pọ̀ ní ọkọ̀ tó bá rí ìdókòó lẹ́gà sọ pé tiẹ̀ oko bá rẹ̀ nù landness home and property fún gbogbo àwọn olóríire tá a fẹ́ ra lẹ̀ ní anílẹ̀ l'Ògùn state aní ní Ìbàdàn aní Lagos state anílé tí wọ́n ẹ̀ṣẹ̀ tán ti kọ́ tán ilé yẹn wà ní Kòròdú ẹni tó bá fẹ́ ìyẹn kan rà ní tẹ́ bá dẹ̀ ti ra ẹ̀ renovate ẹ̀ dẹ̀ kó síbẹ̀ ilé ti dé náà láti iléeṣẹ́ landness home and property gbogbo ilẹ̀ tá a bá rà ń bẹ̀ tested and trusted ní àwọn dọ́kúmẹ̀ntì ẹ̀ wà nílẹ̀ kò sí extra charges kò sí pé ẹ̀ṣẹ̀ ń charge corner piece ẹ̀ṣẹ̀ ń san 10% gbogbo everything wọ́n ti calculate together ẹ jẹ́ ká pè wọ́n iléeṣẹ́ landness home and property iléeṣẹ́ tó ṣe pé a lè fọwọ́ ẹ̀ sọ̀yà ni nípa káralẹ̀ bẹ́ẹ̀ ni 09066989877 09066989877 iléeṣẹ́ landness home and property òní nọ́mbà yìí ẹ mọ̀ pé nọ́mbà yẹn tó bá jẹ́ pé ẹ fẹ́ ralẹ̀ o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní wọ́n ń pe àwọn wọ́n wá lé mi làwọn fẹ́ bá sọ̀rọ̀ èmi kọ́ lèmi ní nọ́mbà yìí nọ́mbà iléeṣẹ́ landness home and property òun ni mo sọ o kì í ṣe nọ́mbà tèmi rè o ṣó yá báyìí nísìn so ẹ jẹ́ kí a kàn sí wọn ẹ ṣeun gan.